ẹ ṣé mo dúpẹ́ sà. hello. Ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ mà. Yes sà. Ẹ kú ètò sà. yes ma kí lè ńlá kọjá igun ìgbéyàwó lẹ́tọ̀ ma. Inú ìgbéyàwó mi ó lágbára gan. ẹ ṣáàwó mà láàrin ìṣẹ́jú kan ma. Bọ̀ inú mi dùn lónìí torí pé mo ti ráyè wọlé sórí ètò yìí. yes ma. Ilé ọkọ mi tí mo ti kọ́kọ́ kúrò mo bí ọmọ méjì síbẹ̀. Ṣùgbọ́n mo ti kúrò níbi ibẹ̀. Ní tó jẹ́ kí n kúrò níbi ibẹ̀ ni wípé èmi nìkan ni mo máa ń dá bùkátà yẹn gbé, mo dẹ̀ kéré gan. Mo kéré gan. So nípa owó school fees àwọn ọmọ èmi náà tó máa ń san. Mi ò dẹ̀ níṣẹ́ méjì lọ́wọ́ ju hairdresser náà lọ. Bọ̀ kí n tó mọ̀ ṣiṣẹ́ mi, mo ti kọ́kọ́ zù gan, kò sọ́jà tí mi ò tà tán. So ohun tí ó wá ṣẹlẹ̀ nínú ẹ̀ ni wípé láti ìgbà tí mo ti wá kúrò lọ́dọ̀ bàbá àwọn ọmọ mi, torí mi ò lè fa àwọn ọmọ mi sílẹ̀, àwọn ọmọ méjèèjì tí mo bí mo kó wọn kúrò ní. Nígbà tí mo kúrò níbi ibẹ̀ mi ò kọ́kọ́ kó ẹrù, mo fi ẹrù mi síbẹ̀. But láti ìgbà tí mo ti wá kúrò náà, anybody ò pè mí nínú àwọn ẹbí ẹ̀, òun gangan lára ò pè mí. Ifúndò báwọn ọmọ yẹn ṣe ń sìkì tó mọ́ mi lọ́wọ́, kò pè mí rárá àtọ́. So ohun tí mo wá fẹ́, ìmọ̀ràn tí mo fẹ́ gbà látọ̀dọ̀ yín ni wípé báwo ni màá ṣe tọ́jú àwọn ọmọ yẹn tí wọ́n ní padà jà fáwọn ọmọ yẹn lọ́jọ́ iwájú. Ìmọ̀ràn tí mo fẹ́ kẹ́ gbà mí nìyẹn. ẹ lò mà kí ni èjì yín. I'm 27 years sir. kí ni èjì àkọ́bí yín. 8 years. age 19 lẹ márùn gbà yẹn. Bẹ́ẹ̀ni sà. ẹ ń kọ́ṣẹ́ lọ́wọ́ ni. Mo ti kọ́ṣẹ́ parí sà. ok ẹ wá fẹ́ra yín ṣulẹ̀ kàbẹ́ kan lóyún. Mo kàn lóyún ni. ẹ ti á bí ọmọ mélòó fọ́kọ yín mà. Ọmọ méjì ni mo bí fún. ó tọ́dún mélòó tẹ kúrò ní márèjì yẹn mà. Ọdún kan àtòṣù mẹ́ta ló di báyìí. tẹ kúrò ń bẹ̀. Bẹ́ẹ̀ni sà. nítorí kẹ kúrò ń bẹ̀ ni pé ẹ̀yin nìkan lẹ̀ ń dá bùkátà gbọ́. Bẹ́ẹ̀ni sà. ẹ̀yin nìkan lẹ̀ ń dá gbogbo ẹ̀ ṣe. owó Bẹ́ẹ̀ni ilé sà. ìwé ọmọ jíjẹ mímu gbogbo ẹ̀ bẹ́yẹn iṣẹ́ wo lọkọ yín ṣe. Iṣẹ́ tó ń ṣe pọ̀ gan. ẹ ṣáwo. Torí nígbà tí mo kọ́kọ́ fẹ́ tí wàhálà yẹn pọ̀ tó máa ń nà mí gan, àwọn ẹ̀gbọ́n ẹ̀ wá ń mú wọn lọ fi síbi iṣẹ́ panel gas. So torí tẹ́lọ̀ ló kọ́kọ́ fàárọ̀ ọjọ́ ẹ̀kọ́. Mo wá wò wípé bóyá gbà tí iṣẹ́ yẹn tí ò kì í tètè mówó wá náà ṣe lọ fi síbi iṣẹ́ panel gas. So lẹ́yìn ìgbà yẹn tó kọ́ṣẹ́ yẹn tán, ó ṣe freedom. Nígbà tó fẹ́ ṣe freedom gan kò sọ fún mi. Bọ̀ lẹ́yìn ìgbà yẹn tó ṣe tán, ìwà tó ń wù yẹn náà kò yàtọ̀ náà sí iná. Ìgbà kan ó tún lọ gbọ́kadà. Ó tún ta ọ̀kadà yẹn, ó tún gba mọ́rúwá. Ìgbà mi ò lè lásẹ̀ǹtì, ó lè ní kí n má sọ fáwọn fámílì òun. lédè kan ọkọ yín ò sàmọ̀ṣẹ́ ṣe àbí bẹ́ẹ̀ kan mà. Bẹ́ẹ̀ni, ìfúdò tún sí ọlọ́dẹ lálẹ́. Gbogbo àwọn ìwà yẹn. iṣẹ́ Ọlọ́run ó sọ náà wọ́n ń pè yẹn iṣẹ́ ọdẹ iṣẹ́ Ọlọ́run ó sọ Bẹ́ẹ̀ni. ni. Bẹ́ẹ̀ni. So gbogbo àwọn ìwà yìí, òun ló wá jẹ́ kí n wò wípé iṣẹ́ pọ̀ lọ́wọ́ ẹ̀ tó ń ṣe. Bọ̀ kò mọ bó ṣe máa ń tèkì ẹnu ilé. ẹ ṣe ẹ lò mà. Mo gbọ́ yín sà. ilé tẹ̀ ń gbé kó tó di pé ẹ kúrò ń bẹ̀ ta ló ń sanwó ilé yẹn. Èmi àti ẹ̀lájọ́ ń sanwó léyìn. lẹ́ẹ̀kọ̀kan dẹ̀ ni wọ́n máa ń fún ọmọ náà lówó oúnjẹ lẹ́ẹ̀kọ̀kan. Bẹ́ẹ̀ni, kò ṣe gbogbo ìgbà ni ò kì í ṣe. kò fíìsì àwọn ọmọ náà wọ́n máa ń san lẹ́ẹ̀kọ̀kan wọ́n lè mọ́ Èmi ni mo máa ń san. Èmi mo máa ń san. Bẹ́ẹ̀ni. láti bí ọdún kan ó lé ìsìn tẹ́ ti kúrò ń bẹ̀ báyìí ẹ gba lé ní báyìí tẹ́ ń dá gbé mà. Pẹ̀lú ògo Ọlọ́run sà. fúnra yín náà lẹ sanwó ilé fún ara yín mà. Pẹ̀lú ògo Ọlọ́run sà. ẹ dẹ̀ ń lọ sí ṣọ́ọ̀bù yín mà. Mi ò lọ sí ṣọ́ọ̀bù mọ́ torí kò sí nǹkan kan nínú ṣọ́ọ̀bù mi. kí lẹ Iná wá kò sọ́jà ṣe iṣẹ́ ṣọ́ọ̀bù wo mi. lẹ wá ń ṣe báyìí. Iṣẹ́ tí mò ń ṣe báyìí, mo kàn wà nínú ilé. báwo lẹ ṣe ń Mo jẹ- jẹun. Ṣe gan sà. Mo ń rí ọkùnrin kan láti help mi báyìí tó ń fún mi lówó oúnjẹ. Bọ̀ ohun tí mò ń wò ni wípé bóyá ọkọ mi máa padà wá ní òde ń consider ọkùnrin yẹn. ok kó tó di pé ẹ pàdé arákùnrin yẹn mà báwo lẹ ṣe ń jẹun mà. Iṣẹ́ ọwọ́ mi náà mò ń jẹ díẹ̀díẹ̀ mi ò ní parọ́. ṣé bí ẹ ní hairdresser ni yín mà ṣé ẹ ti ta hairdryer ni. Mi ò rẹ́ ní bọ́dì ra irinṣẹ́ fún mi. Torọ́ máa tàpátá dìde mi ní. ok nísìnyí ẹ ti wá pàdé arákùnrin kan báyìí tó yí oṣù mélòó lẹ pàdé ẹ̀ sẹ́yìn. Mo ti pàdé rẹ̀ ní ìsìn bóyá inú oṣù kẹfà. oṣù kẹfà ọdún yìí.
bẹ́ẹ̀ni ẹ ti jọ ń lájọṣepọ̀ yín méjèèjì. bẹ́ẹ̀ni ẹ ṣe yàrá kan lẹ gbà. bẹ́ẹ̀ni sà. Okay. ṣé ó fẹ́ fẹ́ yín ni mà. ó fẹ́ fẹ́ mi bọ̀ mi ò lè fẹ́. ok mà ẹ lè fẹ́ ṣùgbọ́n ẹ̀kànjọ́ ń kọ́mọ olùbọ́ ẹ̀ méjèèjì ó dẹ̀ fún yín jíjẹ àti mímu. bẹ́ẹ̀ni sà. arákùnrin yẹn ká sọ pé òun ò fún yín lówó mọ́lẹ̀ nísìnyí kò fún yín nìkan kan mọ́ kílẹ̀ máa jẹ mà. kódà kò tiẹ̀ tí ì yé mi sà. arábìnrin ṣé ẹ gbọ́ tọrọ báyìí. bẹ́ẹ̀ni sà. ọ̀rọ̀ yóò ní dàrú. àmín sà. ayé yín ò ní bàjẹ́. àmín sà. ń lè fẹ́ òun ìsìn lẹ́rìí pé ẹ lóyún yìí. mi ò lè lóyún sà. ẹ ṣàgbọ́ tèmi mọ́ ti yín mà. ẹ ṣàgbọ́ tèmi mọ́ ti yín mà. ṣe gbọ́ ẹ gbọ́ tèmi mọ́ ti yín. bẹ́ẹ̀ni. mi ìbá bẹ̀yìn mi ìbá rọ̀ yín mà ẹ lọ wáṣẹ́ kan ṣe báyìí o. ẹ kàn má jókòó sínú ilé bẹ́ẹ̀ yẹn kankan wà mọ́ fún yín lówó nínú ilé tó ti yẹ yín mà kọ́dẹ̀ mọ́ ka yín mọ́nú ilé bẹ́ẹ̀ yẹn. ẹ lọ wá iṣẹ́ ṣe báyìí mà. Yorùbá yín yé mi sà. kì í sọ̀rọ̀ oyè yẹn kì í sọ̀rọ̀ ọkùnrin ló kàn ẹ fara kí n jẹ́ bí kò sí tí wọ́n fọṣọ ládùúgbò ní àbí wọn tún lè ṣe ládùúgbò. wọ́n lówó gbèsè kì í rùn kẹ́ ẹ fi tu owó jọ tó ti yẹ yín mà bẹ́ẹ̀ lọ tó ṣe náà kọ́ náà tẹ́ fi máa ra rin iṣẹ́ ni ìgbésí ayé èèyàn gbọ́dọ̀ ní ètò mà ìgbésí ayé ṣé ẹ rí mà èèyàn ṣàdédé ṣe oríire èèyàn kì í ṣàdédé ṣe oríire o kì í ṣàwàdà o ìgbésí ayé èèyàn gbọ́dọ̀ ní ètò ni o ọ̀tọ̀ láyé àdúrà o ẹ jẹ́ kí ìgbésí ayé yín kó ní ètò ọkùnrin tí wọ́n bá yín ìní ẹ lè dànù ìsìnkẹ́ mọ́ lè dànù ìyẹn ò kàn wá lórí ètò ètò kèmí ni pé kódà ká sọ pọ́kùnrin fẹ́ fẹ́ yín tó ti yẹ yín mà ìyẹn tó ṣe pàtàkì ní iṣẹ́ yín ni kẹ́ ẹ fún priority báyìí iṣẹ́ wo mo fẹ́ ṣe tí wọ́n á béèrè náà mọ́ mi ní skul pé iṣẹ́ wo ni mọ́mì rẹ̀ ń ṣe tí ó lè sọ pé iṣẹ́ báyìí mọ́mì mi ń ṣe. ọmọ mi ìtàn bá béèrè lọ́wọ́ ẹ̀ níléèwé pé iṣẹ́ wo làwọn òbí ẹ̀ ń ṣe dáàdi ẹ̀ ń ṣe ìyẹn tí ó sọ ni pé iṣẹ́ méje múrí kan. ọmọ mi ìtàn bá béèrè pé iṣẹ́ wo ni mọ́mì ẹ̀ ń ṣe ọmọ mi ò mọṣẹ́ kan pàtó mọ́ màmá ẹ̀. èèyàn lè ní side hustle náà tí ó mọṣẹ́ lọ́tún lọ́sì ayé gbọ́dọ̀ mọṣẹ́ kan mẹ́ẹ́ torí iṣẹ́ yẹn ló máa hard value mẹ́ẹ́ ló fi délé ìlérí tó ń lọ nínú ayé. simple now. ó ti yé mi sà. ọlọ́run ní fi yín lẹ̀ mà. àmín sà.